èèyàn ṣẹ̀ṣẹ̀ wàhálà míì ló tún fẹ́ ṣẹlẹ̀ báyìí ní ìlú Ìlọrin. Àwọn àfáà yìí wọ́n lọ bá ìyá Ọ̀ṣun, wọ́n ní wọ́n gbọ́ pé ó ń ṣẹbọ, kódà wọ́n ní kó fìlú lẹ̀. Ní constitution Nàìjíríà mo rò pé anybody lè ṣe ẹ̀sìn tó bá wù ú, ṣùgbọ́n ẹ̀yin tèmi wá gbọ́rọ̀ látẹnu ìyá Ọ̀ṣun, ẹ tún gbọ́rọ̀ tí àwọn àfáà yìí sọ, kódà wàhálà míì tún fẹ́ ṣẹlẹ̀ báyìí. èyí mo ní fún mi. irọ́ ọ̀rọ̀ ní ẹja bàbá gbajú. a fídíò for reference kọ́ lè mọ̀ pé àbájá wa ni. Kí ló ṣẹlẹ̀? Kí la ṣe? èyí tàn fídíò. ẹ máa bá bàbá sọ̀rọ̀. ẹ bá bàbá wa gbà sọ̀rọ̀. ẹ̀yin ẹ̀ kámẹ́rà wa ó bẹ́ta. wọ́n ṣe kọ́ dábàá wo tí wọ́n mọ̀ ní pé bóyá ṣé wọ́n wá rí àbí wọn wá rí kí ni wọ́n sọ ṣé wọ́n bájà wọn bí wọn bájà wọn. alájẹ ṣàlàyé fún wọn. nígbà tá a wá gbọ́ lánàá wọ́n ní wọ́n wà lẹ́kọ̀ọ́ tó kàn parí ìjà bẹ́ẹ̀ sí ọba ìyá àárọ̀ ọba bẹ́ẹ̀ rà ní àfẹnú náà làbá wa kò tó pé àwa dé. Ṣé bàbá mi? Ọlọ́run ní bàjẹ́. Ọlọ́run ní bàjẹ́ jẹ́. wọ́n náà máa bọ̀ wá gbọ́ wọ́n padà. dákun bí ìbá ti sọ̀rọ̀ ẹ má sùn sí mọ́. Ẹ ṣé mo dúpẹ́ pé òkun, mo dúpẹ́ lọ́wọ́ Elédùmarè. Èmi tẹ́ ń wò níwájú yín yìí mi kì í sáré nílùú Ìlọrin o, ọmọ bíbí ìlú Ìlọrin gangan ni mí. ọmọ ilé Àríàgò, ilé bàbá mi nílé ọmọ Arógun Mọ́sà ní Táíwò Sàlẹ̀, ilé ìyá tó bí mi lọ́mọ ní Tàmọ́dù, nílé Olóróró ní Tàmọ́dù nílé ìyá tó bí mi lọ́mọ. Sótìyé oko Olúwa àfọ́n láàṣà láfọ́n ni mi èdè ṣàjòjì nílùú Ìlọrin, kódà ọba Ìlọrin gan mọ̀. Sótìyé tẹ́ ẹ bá dé ọjọ́ ọba tẹ́ ẹ dé Ìlọrin gbogbo èmi ní Sáìdì Takúrè gbogbo ẹ̀ ilé ààrẹ Jímbà àyàn gbogbo wọn báyẹn ẹ lè dárúkọ Sófúnláyọ̀ ọmọ Àjílé kí sàlejò. Sótìyé mi èé sí àlejò. Mùsùlùmí sì ni bàbá tó bí mi lọ́mọ, lè mọ́mù ní bàbá mi. Sótìyé ó tiẹ̀ jẹ́ pé ó tiẹ̀ jẹ́ ẹ̀kọ́. èmi tí ń bá sọ̀rọ̀ mọ́ mọ́ sí ni bàbá ló ń bá mi bẹ́ẹ̀ sọ̀rọ̀. máa ń sọ̀rọ̀ àìjà ẹ̀jọ̀ sọ tiẹ̀ tó béèrè pẹ́ńsẹ̀ ọ̀sìn ìdarí mọ́ láìpẹ́ ìyá yìí. Ó dà bí ẹ fẹ́ kí n sọ kò yé mi fún kódà ó dà bí ẹ fẹ́ kí n sọ̀rọ̀ kankan mọ́. máa sọ̀rọ̀ Kí ló dé? nígbà tí wọn Kí ló dé? Ṣé tí mo gbé jì ni? Ẹ dákun. jòkó ní ọjà ájú olè lọ mo ní òjòkó ní ọjà aláwa mú yín ní aláwa bá mi wọ́n ní sáwá mú yín ní ìjàlẹ̀ wa wọ́n làárọ̀ ìyá ti ń gbàgbọ́. ọjọ́ fún wa tẹ̀lé sílẹ̀ yìí. ó dẹ̀ ń wò pé bàbá yìí àgbàlagbà ni bàbá yìí náà dẹ̀ ní àgbàlagbà ni wọ́n ọ̀rọ̀ tó dẹ̀ ń sọ ọ̀rọ̀ àgbàlagbà ni wọ́n sọ lẹ́nu àmọ́ ìdúró tẹ̀ ń ṣe tẹ̀ ń jáná sí ìdúró jàlẹ̀ dúró fún mi. ẹrù òbodò mi ẹni tí ó wọdò ìlòmínú kọ Sótìyé yín báyẹn ẹrù òbodò mi ẹ sí àlejò nílùú lẹ yìí mi ò dẹ̀ kí sí àjòjì nílùú lẹ yìí Sótìyé ẹ lè sọ̀rọ̀ mi dáadáa Sótìyé mi ẹ mọ́ sọ̀rọ̀. so bí ìrìn àjò bó ṣe jẹ́ nìyẹn kálukú ìrìn àjò tó mú mi tó fi di pé mo dà báyìí ìrìn àjò àbáwáyé mi Sótìyé tó bá mo nílùú adé ni mí èmi tẹ̀lé ń wò níwájú yín yìí màálìmọ́tì jọ tí mo dẹ̀ níjọ nà lẹ́fìrì dá mi ò dẹ̀ kí sí àjòjì mi èé sàjòjì mi báyìí adániwáyé ló kádàrá bí báyìí ló kádàrá so àmọ́ pé ẹ wá sí wá pé wọ́n náà ṣẹbọ mi báyìí wọ́n náà ṣẹbọ ta ni òṣòṣà nínú ilé ta ni òní ìbílẹ̀ tí ń ṣe nínú ilé lè mọ́mù wo ló pé lóòrùn tèmi nílùú lọ. ọmọ tí ẹ gbọ́ ẹgbẹ́ wọn mọ̀ ọ́n jà sálọ àbójẹ bá bẹ́ẹ̀ ni o ilé ìlú ẹ̀ bá sọ̀rọ̀ wọn.
ẹ̀ẹ́dẹ̀ fídíò lẹ́nu ọwọ́ bu anada ọmọ gbàlagbà ẹjẹ mọ sọ̀rọ̀ lọ ẹ mọ bọlọ yín sùn. ọba lágbára lórí ohun gbogbo mo tún fi ànábì Muhammad mo fi bẹ̀ gbogbo wa Ọlọ́run ní bá nǹkan ní gbogbo wa jẹ́ èmi ò já o àwa náà wàá já wà dá torí mo ti rí pé bẹ́ẹ̀ ṣe bá wá ìjàlẹ̀ bá wọn wà dá ìwọ̀nba wọn kò tó igbó tó bẹ̀ tí ó jà tẹ̀mí wà ń bẹ̀ ọ̀gbọ́ kò sẹ́ni ó lè bọ̀ ọjà. sótìyé ààrẹ mọ ni mí tí mo dẹ̀ gbé dání kò jà sótìyé bẹ́ẹ̀ dẹ̀ ṣẹṣẹ wáyìí kó kà mí láyà sótìyé wàláì tàláì mo fi adáni wáyìí mo fi búra mo fi ìyá lódò mo fi búra kò kà mí láyà o wíwá yín ò kà mí láyà èmi ò já o torí mo rí pé ìjàlẹ̀ bá wa ṣé ẹ dẹ̀ rí pé o gba àwọn ọmọ tí bẹ́ẹ̀ ṣe ń mọ́wọ́ jà àwọn ọmọ mi ní sinmi ò sẹ́fù àníwọ̀n wá já kò sẹ́ sọ wá já sẹ́mi wọ́n jà ìgbà ẹ mọ́wọ́ jà nígbà sọ pé ni wọ́n lu ọmọ mi. sọ̀rọ̀ tó sọ dáa sọ̀rọ̀ tó sọ dáa sọ̀rọ̀ tó sọ dáa. ẹ̀yin náà mọ̀ràn ayé sísìn sí ìgbẹ̀yìn sọ̀tẹ̀ ìjẹ́ gbàlagbà sí àwọn tí wọ́n sọ. tó wá dá wọn látọ̀.